ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ ká gbádùn program wa lálẹ́ ẹ má bá ní tẹ like ta ni ń parọ́ ó láìlẹ̀ lẹ́ni ta ni ń parọ́ Mr. Mimic subhanallah mo receive call lónìí ẹlòmíràn pé aláàjì kọ́mọ́dún ẹ gbọ́ kí ni ń ṣẹlẹ̀ bàbá ọ̀nà òdodo ọmọ ìmọ̀ ní wọn sáyìn ó ní wọn kọ bóò ló ń ṣe mọ̀ yìí pé lásán ni wọn kọ ta ni ń parọ́ ta ló mọ̀ gbà tárúgbó tí ń sọgẹ o ta ló gbọ́ máa lejò tí ilé ẹ̀ wá o ta ló lè mọ̀ wá inú ẹni bínú bá ṣe é sí gẹ́gẹ́ bí ìgbà ń bá sí tèmi ọ̀rẹ́ mi ò ara lámọ̀ àwòmọ́nú ẹni ìmọ̀ràn ta inú ló gbé ìwà ìbàjẹ́ ẹ̀dá ikùn ló wà àwọ̀fẹ́lẹ́ bonú àwòrí inú ẹni. ọ̀rọ̀ arákùnrin yóò jọ mí lójú gbogbo ẹ̀yẹ yẹn ẹ lọ fọkàn balẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ tó lè ẹ gbọ́ bí wọ́n bá sọ pé wọ́n ń parọ́ báwọn ni wọ́n gbà wọ́n mọ́ra ni ó lé wọn mímí kí ọgbà lẹ́tà ó dìgbà náà ṣebó ní time tí wọ́n fún ó ní àkókò tí wọ́n fún ọ̀rọ̀ padà sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ yóò mú kankan dání mọ́ kàn ọ̀rọ̀ gbogbo ìwà tó ń tẹ̀lé Muyideen tó a bá mọ̀ pé olóko tó a dẹ̀ mọ̀ pé ó tóbi kò dẹ̀ wọ́ kókó rí ó bàjẹ́ èmi náà bẹ́ lọ́hùn kókó mi ó bàjẹ́ mi ì dẹ̀ bẹ́ lọ́hùn kókó ọmọlàkejì mi ó bàjẹ́ mi ì dẹ̀ lè gbà kẹ́nìkan bá mi lọ kọjá mọ́ fún sọ́pọ́ọ̀tì bí ó dé yìí o ẹjọ́ tẹ ẹjọ́ lulẹ̀ o wàláyì tàláyì súnmọ́bí láìlẹ̀dí láìláì láwà wọ́n fún Muyideen ní lẹ́tà ó dẹ̀ gba lẹ́tà ó dẹ̀ sáìsì lẹ́tà ẹrú bàbá ìgbà mi bàjẹ́ bó tiẹ̀ jẹ́ pé ìyàwó ẹ̀ ní ló pè lẹ́jọ́ nígbà mo gbọ́ mo gbìyànjú àti pé ẹjọ́ ẹ ṣe sùúrù torí àwọn alálùbáríkà kan ní Islam ń pè mí èmi wà ní ẹjọ́ jẹ́ kí wọ́n fi kílọ̀sì gbọ́dá wọ́n fún un ní 7 days ọjọ́ méje kó bóòdì láti lọ tọrọ apology kó dẹ̀ ṣàtúnṣe pẹ̀lú súnà tí ìṣètìyàwó ẹ̀ ti ń sọ ìyàwó ẹ̀ ṣé bó ni wọ́n fún un ní lẹ́tà ẹ fọ̀rọ̀ lẹ̀ ẹ fọ̀rọ̀ sílẹ̀ ẹni tó bá sùn ni wọ́n máa ń jí wọn kì í jí apirọ́rọ́ Muyideen ṣọ́ọ̀bù tí wọ́n gbà fún ẹ bí Muyideen léèrè bàbá tó ní ṣọ́ọ̀bù yẹn apostolic ni kristẹni ni ṣọ́ọ̀bù kristẹni ni wọ́n tó gbà fún ẹ. gbogbo ẹ̀yin olórí rẹ má bá mi sí àpọ́gámù yìí bàbá Àtúndé Mùtí Ọláyínká Abigail Ọbáfẹ́mi Babátúndé Olúwayẹmí sí Fáwọlé ẹ má bá mi sí àpọ́gámù yìí. ẹni tó ní ṣọ́ọ̀bù tó ń lò kìrìsìtẹ́nì ló ní bàbá náà lọ́ba ni mójú kúrò ní láìfí ẹ̀ kìrìsìtẹ́nì lẹ́ni tó ní ṣọ́ọ̀bù tó ń lò. ó yẹ káwọn tí ẹ bá gba ṣọ́ọ̀bù ó yẹ kí wọ́n lè kọ́ ṣọ́ọ̀bù fún Islam ọ̀kan wá ṣọ́ọ̀bù tó jẹ́ pé mùsùlùmí àbáfà kan lọ́kọ́ ilé ọ̀yọ́ gbà fún wọn. ọlọ́wọ́ sí lẹ́yìn alábòsí ṣẹ́rí gbogbo ẹ̀ tí wọ́n gbé kiri Muyideen lọ́wọ́ àgbà lẹ́tà òun kọ́ ló ń sáì kò yẹ kó ju ẹnì kankan lójú ẹni tó bá ní làákàyè kò ní ju anybody lójú ṣèbí láìpẹ́ yìí náà ni tó ní wọ́n mímí kì í sẹ́yìn ti gbàgbé mímí kì ni. I'm 200 doesn't tire today torí program bíi mẹ́ta mẹ́rin mo ní lónìí bọ̀ tí mi bá sọ̀rọ̀ bí ìṣẹ́jú mélòó kò dáa tó. ṣáàrí gbogbo ẹ̀tí ẹgbẹ́ kiri èyí tí mo kàn láìkì ní pé ó lé wa mrs ọ̀rẹ́ mi ìyá àlùbáríkà mo sọ pé èmi yìí rọ́bìṣì obìnrin wallahi my life mi kì í rọ́bìṣì obìnrin kódà kóbìnrin máa ṣe tí ọ̀dà pẹ̀lú mi rọ́bìṣì obìnrin inú mi dùn wípé
dádì wa ní mẹ́sẹ̀gì tí ń páàsì fóun inú òun fi ń ṣe program òun dẹ̀ ti sọ fún pé tó bá lọ parọ́ tó di wàhálà yóò bára rẹ̀ lágodi ó lé wa náà ti ń dọ́gbọ́n ẹyọ rẹ̀ sẹ́yìn ọmọ ọ̀rọ̀ ní wíwọ̀n ní kúlì màkánì màkọ́ọ̀lù wọ́n ní kúlì màkọ́ọ̀lù màkánì. Ṣáàrí gbogbo tí mo ìdí ní sọ òun òrí lẹ́tà òun ọ̀gbẹ́ lẹ́tà òun ọ̀sáì lẹ́tà ẹ̀yẹ gbàgbé kóun mọ̀ wulẹ̀ bóde mọ́ bẹ́ẹ̀ náà pé ọlọ́mọdé ò bóde tó fi máa di Tuesday láti kó gbogbo tó sọ jẹ nígbà náà ẹ wà rí fíìmù. ọ̀tẹ̀jẹ̀ tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ẹni tó gbìkú ta sẹ́bẹ̀ tó ní sùn ni ọ̀tẹ̀jẹ̀ tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ọ̀tẹ̀jẹ̀ tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀rí pé wọ́n tún fún ọ níwèé tó sẹ́yìn whatever any signatory torí kò lò Muyideen jẹ́ tó jọ sí kankan tọ́rọ̀ ìbá tó padà fàya tí ìjọba bá tó wá padà rí pé signatory tó tún lò ó tún yàtọ̀ síra wọn that is another case for you again. ọ̀sán níbi kan oníṣègùn tó ń lò ọ̀sán níbi kan ọgbọ́n ẹ̀rí pọ̀ gbàwé ẹ̀rí bó ṣe sáyìn tó ń bẹ lọ́dọ̀ àwọn tó wà. ọgbọ́n mi yé ọ̀rọ̀ yìí ò lè ẹ̀yìn ẹ̀yẹ ẹ lọ fọkànbalẹ̀ ọ̀rọ̀ yìí ò lè mo ti sọ pé ọ̀rọ̀ tí ń bẹ láàrin Muyideen àti inú ọgbà Àgbàlá Gabriel pẹ̀lú ìyàwó ẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn no kẹ́nìbọ̀dì máa ń lọ pọ̀ mọ́rú ẹ̀sìn pàápàá tó bá jẹ́ pọ̀rọ̀ ẹ̀sìn ni èyí tí Muyideen ń ṣe Islam ọkọ wa. èyí tó pa Muyideen àti Àgbàlá Gabriel pọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn èèbù tẹ́ bá tó fẹ́ gbé lọ bí ẹ̀sìn sẹ́sìn Islam ní ká fi di olóòjú olóore gúgiri tó bá fẹ́ mú ìpéyàwó rẹ̀ sì sìn náà ó ní ìlànà àti sẹ̀rí àti Islam júwe fún wa ó ní ìlànà tí Islam júwe fún wa tí Al-Qur'an júwe fún wa Qur'an ní káwé ẹlẹ́rìí mẹ́rin nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́nìkíní àti kejì kẹta ìkẹrin ó sọ pé òun rí wọn níwọ̀n bíi tí wọ́n ti ń bára wọn ṣe pọ̀ ní sẹ̀rí Islam gẹ́gẹ́. ẹ wo ẹ fọ̀rọ̀ ọlẹ̀ sẹ́rí gbogbo debunk tí ń ṣe yẹn gbogbo mímíkì yẹn ìyàwó tó yẹ àtàyẹ náà bí àdá ọmọ ẹtẹ náà ti ń ṣe pé ẹ̀yin lẹ ń dá wàhálà lẹ tẹ́ ẹ bá ti nà bá mú àdúrà tí ò ní gbà bọ̀rọ̀ yóò ṣe fún yín ẹ kọ́lé lọ́la o ẹ lọ Mọ́kà o ẹ ní kú láéláé o yóò ṣe fún yín. ọ̀ka ọ̀kùn lọ̀rọ̀ yìí kò ṣòro tì bọ́wọ́ kò ṣòro yọ kú o ṣèbọ́ni ní Saturday ọ̀la ní Sunday ọ̀túnla Monday àwọn tí wọ́n fọwọ́ gbá eégún fún ọ yẹn tó rò pẹ́rẹ́ ní wàá padà mà pé eégún ni wọ́n fọwọ́ gbá. Wàlẹ́kùn sálàmù Mr. Samuel wàá padà mà pé eégún ni wọ́n fọwọ́ gbá. ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ yóò lè kẹ̀kẹ́ gbogbo èyí tẹ́ pè mí the end lópin sinimá the end lópin sinimá gbogbo ẹni ọba wà ní àbò sínú ọ̀rọ̀ yìí iná láàláyọ ibùsọ̀ ni mí Olúwa ní fúnra ara àwọn olùwọ́ ọ̀fà lábòsí sẹ̀sìn. fúnra Ọlọ́run ní òfin alábòsí kí ni o ní òfin alábòsí sẹ̀sìn ó dìgbà náà ká tó fọmọ ọba fọ́sùn. látàsí lìmọ́nà ìsàmà kúntà mùkítàdìrà fàṣúlì mùtàrìjù òkùbáwò ilà nẹ́dàmì tànàmù àyìnẹ́kà wálé màsílùmù mùtàbíùn tàdé òde àlẹ́yìká wàáyínú láìlà mùtànàmì ọ̀rọ̀ ọ̀pọ̀ nù ti bẹ́lẹ̀ yìí. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ ọ̀pọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká máa wo ohun tí ó ṣẹlẹ̀ before Wednesday kẹ́ ẹ wá tó jẹ́ máa wo ohun tí ó ṣẹlẹ̀ after Wednesday. tó bá ti lẹ́rìí
tó fún ní ìdánilójú kò ní di kó bóde kó ṣàtúnṣe kankan ṣe bá máa kó ẹ̀rí ẹ̀ dání nígbà tọ́rọ̀ bá dé kóòtù ni. kò mú wàhálà kankan dání kápẹ́ ìlànà ṣàríà ìlànà ẹ̀sìn Islam kó o tó lè gbà yín pé ẹnìkan àtẹnìkan ṣe sì náà onírú protocol nígbésẹ̀ tí ẹnìkan gbé káwá pé constitution ìjọba gẹ́gẹ́ ó ní bíjọba náà ṣe lànà not faba kì í sọ̀rọ̀ ẹnu. ṣebí rìkọ́ọ̀dù náà tẹ ẹ sẹ́kù tẹ ẹ náà play díẹ̀ ẹ máa play yòókù gbogbo èyí tẹ play rẹ̀ ní live tẹ ẹ náà ṣe yòókù kù àtẹ̀yí tẹ play àtẹ̀yí tó sẹ́kù ẹ máa padà play rẹ̀ náà let them go let them going. Oyè dẹjọ́ àbí láti Àbújá àbúrò ní sẹ́yìn ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ yìí náà láàpẹ́lẹ́ àlùkùrìàn ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yóò láyé lóògùn kankan kódà kò ní ìdí pàṣẹ tọ́tọ́lọ́jì lórí ẹ̀ kò ní ìdí pàǹpariwo kò ní ìdí ariwo kò ní ìdí wàhálà ẹ jẹ́ ká máa wo tí ó ṣẹlẹ̀ before Wednesday kó mọ̀ wulẹ̀ bóde láti kó gbogbo tó sọjẹ tí ọba ti kọjẹ àwa gẹ́gẹ́ tá mú ọ̀rọ̀ dání torí ipá ń ronú kátùsí àwáyé ṣe bá máa sí wọn ni èyí tí ọba wa ti tọ́ bá wá ṣẹlẹ̀ after Wednesday fíìmù ní àjọ fojú rí Samuel láti Sókótó àbúrò ní sẹ́yìn mo sọ fún yín lánàá mo ní tí Nàìjíríà bá máa dá èmi tí mo ògùn tá a máa sà. ó lérí ni fọlọ nsọ ó ní olóhùn ọgbàwé kankan ó ní kọ́dọ̀ òun ọ̀sáìn mímíkì gbogbo ayé ti mọ̀ pé mímíkì ni ẹ́ nígbà tí gbogbo ayé gbọ́ fọ́ìsì ẹ̀ gan ó ní wọ́n mímíkì ẹni nígbà tó padà gbọ́ 1 million fúnra ẹ lọ sí human rights ó ní wọ́n gẹ́gẹ́ lọ sọ̀rọ̀ ọlákàntì ẹgbẹ́ ẹni ọlẹ́gbọ̀n rẹ ti ń dákú. Àwọn tí wọ́n ń pọ̀ ọ́ àwọn ni wọ́n ẹ̀jọ́kù kí wọ́n ronú kí wọ́n gbà pé àdó rọ́pù ni Múyìí àdó rọ́pù wàláhì àwọn tí ń kú àwọn nìkan làánú wọn ṣe ní. Báwo ni ìbàjẹ́ ṣe fẹ́ wọlé ní Nàìjíríà nígbà táwọn kan bá ń báàkì lórí àbòsí tá ń báàkì lórí ìtẹ̀jẹ tá ń báàkì lórí ikú ẹ̀dá kan fẹ́ máa bá tẹ̀dẹ́gbẹ́ rẹ̀ jẹ́. Asúlì Mùtàríjù okùnbá wílà nídàmì àti bọ̀tá àbòsí àbámọ̀ ní. Kí ló dé? Ọ̀rọ̀ ẹ̀sìn odidi ni. Ẹ̀sìn dẹ̀ ṣe pàtàkì. But èwo nínú ẹ̀sìn ló fààyè ká máa ṣàbòsí ilẹ̀ kò sí. Èwo nínú ẹ̀sìn ló fààyè ká máa bara wọn ló kọjá lẹ̀ kò sí. Èwo nínú ẹ̀sìn ló fààyè pé ká máa mọ oore kò sí. Tó bá bóde nísìnyí tó níwò ríwèé ó rí lẹ́tà ó dẹ̀ sáyìn wàláhì tàláhì kò ní túmọ̀ sí mi èyí tó bá ṣẹlẹ̀ before Wednesday ni ló máa dájọ́ àwọn àmọ́ àwọn tí ó ṣẹlẹ̀ after Wednesday. Wàláhì tàláhì Rabbul Kaaba èyí tó bá ṣẹlẹ̀ before Wednesday gbogbo wa lájọ máa rí. That is open something. Èyí tó bá dẹ̀ tún ṣẹlẹ̀ after Wednesday a máa rí. Èyí tó bá tún ṣẹlẹ̀ after Wednesday a máa rí. Bẹ́ẹ̀ni, ó sọ bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó ló lè ta Àgbàlá Gabriel, àmọ́ alhamdulilayi. Muyideen padà gbé Àgbàlá Gabriel sórí àtẹ àmọ́ Àgbàlá Gabriel ọ̀bàjẹ́ débi kórìíta torí pé sí Ọlọ́run lárakùnrin náà mójútó ní òjò oríta
ọfẹ́ ta kò dẹ̀ lè rí ta ilẹ̀ ti mọ́ òkété ti bóòrù sórí mọ́sàrẹ́ àìjẹ́ mọ́sàrẹ́ létí etí lọ́wọ́ ni mọ́sàrẹ́ yẹn mi ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ àkókò ọ̀rọ̀ bọ̀ tọrọ máa sọ rẹ̀ ẹ gbọ́ àmọ́ tó bá jẹ́ pé ó jókòó tí èdè ṣe pọ́fẹ́ wọ́kọ̀ ọ̀fẹ́ tí ó tún sí èsì mo nígbàgbọ́ pé yóò ṣàtúnṣe before Tuesday náà ní káàdì ẹ̀ máa jó tán tí ó bá ti ṣe ẹyẹ yẹn mi ẹja máa wo tí ó ṣẹlẹ̀ after Wednesday a jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀ lábí aṣọ tájọ́ sọ̀rọ̀ àtúnṣe tájọ́ sọ̀rọ̀ àlàáfíà ẹ wàá padà rí pé fúnra arákùnrin fúnra ọmọ ẹ fúnra ọ̀gbẹ́ni òun ló fínísì ààrẹ not me o not me o kì í ṣe mi o èmi ò sí ní yàbòsí etí mi dẹ̀ nígbà mi ní fi lọ́mọlàkejì mi náà ṣé mi lè gbà kéèyàn máa fún mi súnà burúkú ni àǹfààní mi wàláyé ni mo ń fọwọ́ gbà kì í ṣe egun. mo ti wá di pé àìjí àfa láti 84 ni mo parí Kùránì yọkù nínú ọjọ́ orí ẹ̀ gbogbo ẹ̀ tá a pẹ́ mú ìdí ní 40 years àbílẹ̀ kẹta mi ìṣẹ́gbẹ́ mú ìdí ipò làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí ẹgbàgbé òǹkà kàlẹ́ndà tẹ̀ aláìyí òǹkà kàlẹ́ndà lọ́jọ́ orí tẹ̀ aláìyí. Allah yóò fokú ọ̀lẹ́ hàn before Wednesday Allah yóò fokú ọ̀lẹ́ hàn after Wednesday ẹ má fọ́ ẹ má fọ́ ẹ̀sùn afálágídí tó fi kú sẹ́rẹ́ ọlọ́kadà tí bó ní mọ́tò dìmú o bí tirẹ̀ lágbórí wọn kò ní ìmọ̀ nira. Ẹ̀sùn afálágídí tó fi kú sẹ́rẹ́ ọlọ́kadà tí bó ní mọ́tò dìmú o bí tirẹ̀ lágbórí wọn kò ní ìmọ̀ nira. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ àrùn ojú ti sàrùnú. Forty years useless, 40 years rubbish, 40 years jagajaga jegejege lápárápá rídìrídì. Ẹ jẹ́ bíúdì ẹ̀ bóyá jàre, ẹ jẹ́ bíúdì ẹ̀. Ẹ jẹ́ bíúdì ẹ̀. Àwọn tí ó kó èbò wá fún ẹ wọ́n bíúdì ẹ̀ ni. Ẹyẹ yẹn mi ẹ má fọ́. Ta ló máa gba tarúgbó tí ń sọjẹ ẹ̀sìn aláàbíà lẹ̀sìn Islam wàláì àwọn òní lajúlẹ̀ káwọn kẹ́kọ̀ọ́ wọ́n bu ẹ̀sìn Islam rubbish wàláì ẹ̀sìn Islam ìṣẹ̀sìn jàgídíjàgan kì í ṣẹ̀sìn wàhálà. Kì í sẹ́sì tí mo rẹ̀ àti mo ṣe ń pariwo àwọn tí wọ́n ṣàánú Ọlọ́run lára mi ni. Wọ́n láti jẹ́ Sunday á bẹ̀rẹ̀ àbẹ́sọ̀ mẹ́sàsì mi kíkẹ́ lọ́la. Èèyàn gbọ́dọ̀ yálà ìmọ̀ rẹ̀. Èyí tá a lọ kù nísìnyí, abẹ́ kú mẹ́sàsì, abẹ́ ṣe ìlàkùn gíláàsì, a níbi 700 àti ní 50 ó kù 650. Sáwọn kan tó wá sí ìbá ká má pariwo fọlọ́run. Nígbà tí yẹn ṣe mú ìdí ní ìtajà aláìmoore mimic. That is fine. Ṣé rí gbogbo ẹ̀yin olóríire ẹ má fọ́ ẹ̀yẹ tó wá já ẹsẹ̀. Kìrìsìtẹ́nì ló ní ṣọ́ọ̀pù yẹn o. Kódà apostolic ni bàbá tó ní bàbá yẹn ti kú. Apostolic ibi tí wọ́n kọ́ ṣọ́ọ̀bù sí un ẹ̀gbọ́n tí mo sọ fún yín. Àwọn apostolic ni wọ́n gun bàbá tó ní
ṣọ́ọ̀bù yẹn ní ilẹ̀ yẹn torí bàbá yẹn jẹ́ kẹnu ọmọ ìjọ wọn bàbá yẹn dẹ̀ jẹ́ ògbóǹtarìgì sọ yẹ kẹ́ gba ṣọ́ọ̀bù gan fún síbi ṣọ́ọ̀bù tó jẹ́ ṣọ́ọ̀bù kìrìsìtẹ́nì ṣọ́ọ̀bù tẹ́ tó gbà fún kìrìsìtẹ́nì ló ní ẹ lọ ṣèwádìí ọ̀rọ̀ tí mo ń sọ yìí fún àwọn apostoliki ni wọ́n padà wá gbé bàbá náà gbà kádàrá Ọlọ́run kò lè wọn lórí tí wọ́n kú Ọlọ́run bá ní mójú kúrò ní láì fi wọn. ayélujára jẹ́sà àhùhù wáyé sárafa sáru jẹ́sà àhùhù apostoliki ni bàbá tó ní ṣọ́ọ̀bù yẹn. Mọ́rú àbòsí ò lérè no mo sọ pé tí Nàìjíríà bá máa dáa sílẹ̀ Yorùbá bá dáa oògùn méjì péré la ní ìdìtà fẹ́ tó yẹ kásà báwọn àbá kó Kùránì jọ mọ́jọ́ tá ṣàṣàdúrà ni sáàlẹ̀ káyé Kùránì tá ti kà sáàlẹ̀ káyé Kùránì tá ti kà sádùn àgbà ọ̀sẹ̀ fẹ́ gbà inú ilé tí ọba sí fẹ́ bẹ́ẹ̀ kò sí lọ síwájú agboolé tí ọba sí fẹ́ bẹ́ẹ̀ kò sí lọ síwájú inú ìlú tí ọba sí fẹ́ bẹ́ẹ̀ kò sí lọ síwájú àárín lọ́kọláya tí ọba sí fẹ́ bẹ́ẹ̀ kò sí lọ síwájú ìfẹ́ ló sọnù ní Nàìjíríà ìfẹ́ ètò sì kejì ní àìnígbàgbọ́ inú ara ẹni ńlọ́fà àbòsí ńlọ́fà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ńlọ́fà ẹ̀mí àìmoore ńlọ́fà ẹ̀mí àìṣẹ́jọ́ ńlọ́fà ọ̀rọ̀ yóò lè ṣàrí wọ́n fún níwèé ó parapẹ́ fún ìwé o àbọ̀ ni wọ́n fún o ó ló ń sáyọ àbọ̀ ló wọ́n sáyọ kọ̀ǹdíṣà tí wọ́n gbé sí wípé kó ṣe ẹ̀yẹ máa wò kó wọ́n máa ṣe náà tí ó bá ti ṣe ní tó bá ṣẹlẹ̀ after Wednesday ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ ẹ ti gbọ́ kí mo lọ́rọ̀ ṣe o ọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ mi ọ̀pọ̀ to I can shout mi lè pariwo ẹ gbọ́ ìṣe ni mo fẹ́ fara nísìmí Aláàjì Síkírù Àyìndé bàbá ní mo fẹ́ fara nísìmí. Inú mi dùn wípé ìyá rẹ̀ tí ń pọ̀ náà ti ń fa ìdí àbọ̀rí èyí tí ń sọ fún mi ni mo kúkú ń sọ èyí tó lòun rí ni mo ń sọ ó yẹ kí ẹ tó máa ran kẹ́kẹ́kẹ́ ni ọ̀rẹ́ ti sọ fún mi pé tó bá jẹ́ pé ń parọ́ yóò bá rẹ̀ lágódì sẹ́yìn ọ̀gbọ́n ni nígbà tí ìyá Muyideen sọ pé Muyideen ọba rẹ̀ lágódì wọ́n láì fi yẹn délẹ̀ ni mo wá rí i pé ìyá yìí alálùbáríkà ni wọ́n fẹ́ kó bọ́ọ̀bọ̀ lọ́wọ́ ni wọ́n dẹ̀ ti fa ìdí ayọ̀ rẹ̀ ẹni ọba wà nílùú èbó orí ẹ̀ gbọ́dọ̀ pé ọ gbọ́dọ̀ mọ tó tó àti tí ọ̀tọ̀ ọ gbọ́dọ̀ mọ tó lè bàlú ọkọ jẹ́ ọ gbọ́dọ̀ mọ tó lè sọ́dà láìda ọ gbọ́dọ̀ mọ tó lè jánsẹ̀ ọ gbọ́dọ̀ mọ tó lè blọ́ọ̀kù lílọ bíbọ̀ rẹ̀ láti Amẹ́ríkà wá Nàìjíríà wo ìyá mi ni mo gbé fún ẹ jàre mo rí pé o ti ń dọ́gbọ́n yọ rẹ thank you for gbòsà gbòsà. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí òòkà ọkùnrin kò ṣòro kì bọ́wọ́ kò dẹ̀ ṣòro yọ kú òòkà ọkùnrin. èyí tó bá ṣẹlẹ̀ before Tuesday oní ojúwe tí ó ṣẹlẹ̀ after Wednesday ẹ má fọ̀ ọ́ ẹ gbọ́ mi yé ẹ má fọ̀ ọ́ báwo la ń parọ́ ni báwo ni wọ́n ń parọ́ ni àlá òfò kú ọ lẹ́hẹ̀ẹ́. Báwa la ń parọ́ ni bóyá àwọn ni wọ́n ń parọ́ ni wàláhì àlá máa fọkù ọ̀lẹ́ hàn. Kí ni bẹ́ẹ̀ bí kò bóde kò pàtìjú mọ́ra kò ṣàtúnṣe ṣebí tó bá dẹ̀ lè pa mọ́ra wà á kọjá lọ sí court wà á dẹ̀ kú ẹ̀rí ẹ̀ dání. Wà á kọjá lọ sí court wà á dẹ̀ kú ẹ̀rí ẹ̀ dání. Èmi kọ́ ni màá dájọ́ ẹ̀yin kọ́ lẹ́ dájọ́. Àwọn kan náà dájọ́ ṣèbá dájọ́ ìgbẹ́jọ́ dé bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ mọ̀ ṣèwádìí bọ́ ọba wa gbàwé bọ́ gbàwé ẹ̀rí àkọ́kọ́ pọ̀ gbàwé gẹ́gẹ́ tó dẹ̀ ń parọ́ pọ̀ gbàwé
ló máa fi júwe pé gbogbo tó rí ọ sọ pátá irọ́ ló ń pa. ẹ̀rí pọ̀ ọ̀sẹ̀ ìwé ọ wà nílẹ̀ ẹ̀rí pé wọ́n fọ́ níwèé Olódùmarè ẹ̀rù ara ayé bà mí ayé tótó ẹ̀rù ara ayé bà mí ayé tótó ayé ní sọgbàdọ̀gùn ọmọ àdámọ̀ ẹ̀rù ara ayé bà mí ayé tótó ẹ̀yẹ yẹmí ẹ má fọ́ kò tí ì sọ̀rọ̀ báyìí ẹ já wo tí ó ṣẹlẹ̀ before Wednesday kádẹ̀ tún máa wo tí ó ṣẹlẹ̀ after Wednesday ẹ já wo tí ó ṣẹlẹ̀ before Wednesday ká máa wo tí ó ṣẹlẹ̀ after Wednesday nígbà náà ẹ wà máàkì ta ló kúrò ta ló lóòótọ́ ta làdó rọ́pù ta ní rìn lójú ọ̀nà ta ló wà nínú igbó ta ló wà gbangba ta ló wà nínú igbó ta ló wà gbangba gbogbo ẹ̀yin olóríire ibi ọ̀rọ̀ mọ́sálásí wá dé yìí ẹ méjì àjọ rẹ̀ wá o àwọn kan ti ń wò yí pé bóyá aláyọrí ẹ̀ ní oṣù yìí mo fẹ́ ká parí gbogbo fínísì ẹ̀ nínú oṣù yìí tó ti bóṣù ti fẹ́ parí ẹ̀mú àti ìrànlẹ̀ nù táìs bàbá àbí àlùbáríkà tó gbé gbogbo nǹkan yìí going to 2 million naira tí bàbá yìí ná ọlọ́run ní jẹ́ dólòsì ọ̀rọ̀ kíkùn àtìlẹ̀kùn inú 700 àti ní 50 okùn 650 kí ni wọ́n náà fẹ́ fún ya ọlọ́run ṣẹ̀rí ọ̀rọ̀ ti mímíkì ẹ̀fílẹ̀ ìtọ́ bá ṣẹlẹ̀ before Tuesday ní ojúwe tí ó ṣẹlẹ̀ after Wednesday